Òǹtẹ̀ apá kejì sinimá tuntun láti ọwọ́ Anike Amí. Eléyìí ga jù. Gbogbo tẹ́nàntì àti láńlọ́ọ̀dù dandan ni fún wọn láti wo fíìmù yìí kí wọ́n bá lè kọ́ ọgbọ́n nínú ẹ̀. Ọgbọ́n ńlá ń bẹ nínú ẹ̀ tí ò ń ṣe kékeré. A ṣáà mọ ibi tí apá kìíní parí sí o. Anike Amí on Anike Amí YouTube channel TV ló ti ń show. Níbí ni Simisola tó ti fún ọmọọṣẹ́ Tessy tí ó ń bá wá ilé pé kó lọ yálé gbé o, tí yẹn ti wálé tí ò rí títí. Ìyẹn wá fún address ní Tessy nígbà tó dé ọ́fíìsì lónìí. Ọ̀gá ti wálé káàkiri àrílé o. Ìyẹn náà ni ó máa urgent tí lè ti wá sí kí òun nídìí ilé. Bẹ́ẹ̀ ló ní wèrè kan fún òun ní ìwé kan o wípé àdírẹ́sì yẹn wà pé ní ẹ̀dẹ̀ cheap jù fún èèyàn tó wà reasonable láti gbé. Ìyẹn wá ní kó òun wá àdírẹ́sì yẹn kó rí. Ló bá ní òun máa lọ sílé náà. Òun rèé o Tessy rèé nígbà tó wà àtọkọ ẹ̀ délé ẹ̀. Tí wọ́n dẹ̀ bá bẹ̀ unsurprisingly wọ́n bá Simisola níbẹ̀. Simisola bá ní madam ẹ̀yin lẹ wá síbí. Ẹ dákun ẹ má gba ilé yìí o. Ilé yìí ò ṣe ibi tẹ́ ẹ lè gbé rárá. Tessy ní òun mọ bí òun ṣe jìyà sí tí òun dẹ̀ máa gbé ilé yìí o. Wípé kò sí ohun tó máa ní kó òun má gbé ilé yìí ká ló bóun ṣe ń wá ilé sí. Níbẹ̀ ni Simisola ní ohun tó òun sọ yé òun. Ẹ má gba ilé yìí ẹ wálé síbòmíì. Ìyẹn ní dandan òun á gba ilé yìí. Níbẹ̀ ni Tessy wá sọ fún wípé ẹ̀rù ohun tí lè sọ ọkàn mi dà. Ọkàn mi tó lówó tó dẹ̀ ní ẹni tó ṣe kíni ò tó lómi lára. Òun ló ti dùbúlẹ̀ àìsàn yìí o tí ò rí dìde. Ní wá ní adúrú ilé ìlú ṣẹlẹ̀ sí. Ó ní bẹ́ẹ̀ ni ilé yìí ló fà á. Ló dẹ̀ jẹ́ kí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀. Láti ìgbà tó sọ gbogbo òye yìí àti gbogbo ẹ̀, Tessy àtọkọ ẹ̀ lásídẹ̀ǹtì o nígbà tí wọ́n ń lọlé torí wọ́n ti mú àṣírí ilé ńlá àti ilé tuntun tí wọ́n fẹ́ gbé. Níbẹ̀ làwọn oníròyìn ti wá jáde lọ ní kí ló fà á tí ẹgbẹ́ àwọn tó bá ń gbélé yìí máa ń kú. Wọ́n wá lọ bá àwọn tó ti gbélé yìí rí ìyẹn Anike Amí àti ọkọ ẹ̀ láti lọ mọ bí gbogbo ẹ̀ ṣe wà sí. Ìyẹn wá ní iṣẹ́ ẹ fẹ́ gbọ́. Màá sọ̀rọ̀ Badmus tẹ́nàntì wa àti neighbor wa fún yín. Ṣàdédé ni ó gbalé o tí kò dẹ̀ lọ síbi iṣẹ́ mọ́ torí kò ráyè jáde síta. Àwọn ará ibi iṣẹ́ wa bá wá ní wọ́n ní látọdún ìgbà tó ti kó délé yìí kí wá ló dé tó sọ fún anybody. Wọ́n ti sáàkì ẹ̀ o dídí oṣù kan ló fi wálé ló fi wá ibiṣẹ́. Ìyẹn wá ní oṣù kan bíi ti báwo mi ò tí ì lò ju ọjọ́ bíi 3 lọ nínú ilé yìí. Báwo ló ṣe possible? Ìyẹn wá sọ pé ó lóun ò rò bí òun ti lò ju ọjọ́ 3 lọ nínú ilé yìí. Báwo ló ṣe jẹ́ tó wá fi jẹ́ wípé bí oṣù kan díndín gbáko lọ̀rẹ́ ẹ̀ bá ní ó dàbí pé òun sick mentally ká gbé ẹ lọ sí ilé ìwòsàn. Nígbà tó ti ní ó ní òun ò lọ sí ilé ìwòsàn torí láńlẹ́dì òun máa ń tọ́jú òun dáadáa. Níbẹ̀ ló ń ṣètọ́jú òun tán fún òun lóúnjẹ àti ẹ̀kọ́ àti ọmọ ẹ̀ náà help ẹ̀. Níbẹ̀ ni Badmus wá agree ní ọ̀rẹ́ ajá ká lọ sí hospital níbi tó ti ń lọ. Níbẹ̀ ni ọmọ láńlẹ́dì ẹ̀ náà bá pàdé pé bọ̀dá Badmus bá ṣe ń tọ́jú yín tó kò ní ìkẹ́ lọ sí hospital now. Níbẹ̀ ni ìyá ẹ̀ náà sọ pé Badmus má lọ kí a máa ṣètọ́jú rẹ̀ nínú ilé níbí. Níbí náà ni lady tó wá bá ló wá ní dandan òun máa gbé lọ sí hospital. Nígbà tí Badmus máa gbé dé ta, Badmus ti dọ̀fẹ́ wọnú ilé padà kò lè jáde mọ́. Níbẹ̀ náà ló tún bá lórí bẹ́ẹ̀dì tó tún wá ní pé Badmus báwo ló tún ṣe ìwọ tá ní ká jọ lọ sí hospital. Níbẹ̀ náà ni ọmọ ẹ̀ tún padà wá ní òun tó tún wá wọ́ Badmus lọ síta. Ìyá àtọmọ lóhùn wò lọ títí níbí. Níbẹ̀ ni gẹ́yìn tí wá rí pé ọwọ́ ayé ní nínú lọ́rọ̀ Badmus. Níbẹ̀ là Anike Amí náà tún ní ìyẹn tún kéré o. Àìmọye míì tó tún ṣẹlẹ̀ lọ títí tó jẹ́ wípé nítorí gbogbo bẹ́ẹ̀ ṣe ṣubú ẹ̀rọ ògbónìyàn yẹn tó kò tó ṣàlàyé tó. Ó ní ṣé ti ẹsẹ̀ ọkọ òun tó yún ni ṣàdédé ló kígbe ẹsẹ̀ ń òun àbí títí àìlè ṣe nǹkan kan àbí tó rí oyún òjijì tó òun ní tó jẹ́ wípé òru mọ́júmọ́ bóun ṣe jí báyìí lóyún wà nínú òun ní oṣù 9 gbáko tóun ò dẹ̀ níbí. Ó ní nǹkan kàyéfì ń ṣẹlẹ̀ nínú ilé yẹn. Níbẹ̀ làwọn tó níròyìn náà ní gbogbo adúrú ilé ìlú ń ṣẹlẹ̀ láwọn èèyàn ò dẹ̀ sọ fún wa ta lọ bá. Anike Amí ní báwo ló ṣe máa sọ fún yín torí pé ẹni tó bá gbọ́ràn yìí máa kú ni. Níbẹ̀ náà làwọn náà ti ní ó dá o. Àwọn ti gbọ́ ilé yìí àwọn dẹ̀ máa lọ kọ ìròyìn yẹn síta. Níbi tó ti ń lọlé ni wọ́n ti ní accident tí àwọn náà dẹ̀ ṣe kíni o tí wọ́n gbẹ̀mí mì tí gbogbo wọn tí wọ́n kú tán dolóògbé pátápátá. Níbẹ̀ là Anike Amí wá ní ohun tá à ń sọ rèé o. Ìròyìn yẹn náà wá ta bá àwọn náà. Níbi tó ti wá wá náà lé ọjọ́ yẹn náà ni lọ́ọ̀yà kan tó ti kú nínú ilé yẹn. Ó wá bá Anike Amí àti ọkọ ẹ̀ lójú oorun wípé ẹ padà sílé yẹn kẹ́ lọ ja ìjà yìí torí Ọlọ́run máa wà pẹ̀lú yín. Ẹni tó bá ti mọ̀ tá ẹ̀ kò yẹ kó sá fún mọ́ kó gbàdúrà fún Ọlọ́run láti ṣẹ́gun ọ̀tá ẹ̀. Níbẹ̀ ni lọ́ọ̀yà yìí ti wá di abara ènìyàn tó wá lọ bá láńlẹ́dì àti ọmọ ẹ̀ nílé wípé mo dé o
gbogbo ohun tẹ́ ẹ̀ sì ti lè fi jóná ni gbogbo ọmọ aráyé ti mọ̀. Báyìí àṣírí yín ti tú síta. Èmi lọ́ọ̀yà lágbájá lágbájá báyìí mo ti wá dé báyìí mo wá fẹ́ bá yín fà á. Gbogbo àwọn èèyàn tẹ́ ẹ ti dè mọ́lẹ̀ àti gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí gbogbo ẹ̀ máa di ohun tí ó já síta tí gbogbo aráyé ó sì mọ̀. Níbí ni ọmọ láńlẹ́dì àti láńlẹ́dì ti confirm ẹ̀ tó fi comfort ẹ̀. Irú iyán wo wá ni Barrister fi láńlẹ́dì àti ọmọ ẹ̀ gún? Ẹ wò ó nínú chapter 3 tó ń bọ̀ ní orí Anike Ami TV. Ó ga jù.